الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أبروتي جو أحمدية led by olórí wọn Ghulam Ahmad tí wọ́n fi ṣe àlùmọ́ Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ó pọ̀ kọjá tí a lè fojú fò, ó náà ló ń jẹ́ ká sọ àsọ ìdákẹ́. Bẹ́ẹ̀ sì ni àwa náà mọ̀ wípé nínú ìwà tí Ṣàítánì kọ́ òun náà ni kó farapamọ́ láti máa fìyà jẹ ọmọ ẹ̀dá ènìyàn, kó farapamọ́ láti sọ ọmọ ẹ̀dá ènìyàn nù. Àwọn tí Ṣàítánì bá tún wá lò náà báwọn náà ti ṣe nìyẹn, torí pé wọn ní ṣaláì jọ ọ̀gá àwọn àgbà. Irú ẹ̀ lárí tí ìjọ yìí ń ṣe gbogbo ń tà ń pè ní ìran aburú nínú ìgbàgbọ́, ó pé sínú ìgbàgbọ́ Ahmadiyya. Ṣùgbọ́n tọ̀sán tòru ni wọ́n máa fi ṣagídí láti lè jẹ́ kí ayé rí àwọn nírí ẹni tí ó kù síbì kan. Òun ló fà á tó já sí pé àwọn èèyàn kọ̀ọ̀kan lè máa ṣìnà látara wípé ìgbà tán bá gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn tó dùn, àwọn náà ó rí nírí wípé àrí láì finú táwọn ẹni yìí ń sọ jàre, ọ̀rọ̀ gidi náà ń sọ, wọ́n bá yàn wáṣẹ́, wọ́n ń ran ni lọ́wọ́ bí ìjẹ́mú ẹ̀ ó ṣe rọrùn. Bẹ́ẹ̀ sì ni àtòrí tán tó kọ́ mọ́ṣáláṣí àwọn náà ń kírun bẹ́ẹ̀, wọ́n ń kọ́ àwọn ọmọ lẹ́sìn, wọ́n lè dá lé kéwúlẹ̀ tí wọ́n máa kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n sì ní gbowó lọ́wọ́ àwọn ọmọ ilé kéwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a sọ fún wa pé tá bá ti mọ ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ yẹn pé ẹni bí ò ní pé rẹ̀ lẹ́ni bí, ọ̀pọ̀ ẹni bí wọ́n gbéra wọn sípò ẹni ire náà ni, ìyẹn ni yóò jẹ́ káwọn èèyàn kan ó lè sọnù nípasẹ̀ wọn. Àṣeyìtọ́nù tẹ́ ń wò yẹn, ẹni ẹ̀kọ́ ẹni ègbé, àbí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí ó rí wa gbéṣe. Ọ̀pọ̀ èèyàn wọn àdá àmàláyé lòun náà ṣe ń farapamọ́ láti sọ wọ́n nù, láti jẹ wọ́n níyà. Ṣùgbọ́n tó bá padà díjọ́ alkiyama, àwọn èèyàn ó padà mọ̀ kí ni Ṣàítánì ta ní í ṣe gan, òun gan náà ó fi rẹ̀ hàn. Gẹ́gẹ́ bó ṣe wà nínú Suratu Ibrahim, Quran chapter 14 verse 22. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم. nítorí àsìkò ẹ̀ka àyà yẹn ẹ̀ka àdílé ẹ̀ka túmọ̀ ẹgbẹ́ Yorùbá alukuran tán tún sédè Yorùbá káka Yorùbá yẹn àbíkẹ́ èdè òyìnbó. ntúnṣe Ṣàítánì sọ bẹ́ẹ̀ ni pé yóò wà fojú hàn tó bá dijọ́ àlùkìyámà wípé nígbà táwọn èèyàn bá ń kábàámọ̀ wípé èṣù ló tàn àwọn jẹ, yóò ní sóun wá fòkùnso yín lọ́rùn, sóun wọ yín lọ síbi aburú tẹ́ ṣe ń túláàsì ni, ṣebí mo pè yín ni ẹ sì dáhùn. àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀, ó ní ṣebí mo pè yín ẹ sì dáhùn, torí náà ẹ má kó wà lábá mi o, kóníkálukú fi tiẹ̀ ṣe tiẹ̀ tó bá di lé ní o. bí ọ̀pọ̀lọpọ̀ aláburú ṣe rí nìyẹn, wọ́n ó wà níwà ẹni rí ṣùgbọ́n wọ́n fẹ́ bà tẹni jẹ́ ni. àwọn tí gbani lójú, àwọn gbájú ẹ̀, tí wọ́n bá wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fúnni ní àwòrán tí ò sí pé ẹ kó wá anírú bísínẹ́sì báyìí tá a lè jọ ṣe, iye báyìí òun náà ni géènì tẹ́yìn náà máa rí ń bẹ̀, ẹ rí pé bí wọ́n ti ṣe náà nìyẹn. bẹ́ẹ̀ sì ni ká jani lólè dúkìá, ká gbani lójú, ká gbowó lọ́wọ́ ẹni lọ́nà tí ò tọ́, aburú ni. ṣùgbọ́n bó ti já aburú yẹn ó tún ṣẹ́pẹ́rẹ́ sí kéèyàn jani lólè àkídà, kéèyàn jani lólè ìgbàgbọ́. Ghulam Ahmad tá à ń sọ̀rọ̀ nípa yìí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùmọ́ Nabi sallallahu alayhi wa sallam lólè ìgbàgbọ́. gbogbo ẹni tẹ́ bá rí tó nígbàgbọ́ nínú Ahmadi àbíkẹ́ ò tiẹ̀ ń sympathize pẹ̀lú wọn, rí wọn bí ẹni wípé àwọn náà wọ́n dúró déédéé, ìgbàgbọ́ wọn dáa. nínú àwọn tí Ghulam Ahmad àbí tí Ṣàítánì jà ní olè ìgbàgbọ́ látara Ghulam Ahmad tó jẹ́ sábàbí nìyẹn. Obi Allah subhanahu wa ta'ala kí ó bá wa dá wọn padà sí ojú ọ̀nà. a ń sọ̀rọ̀ nípa arákùnrin kan tó ní kò sí bóun ti jẹ́, ìyẹn Ghulam Ahmad. kí má máa sọ àsọtúnsọ, ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ tá a ti sọ sẹ́yìn. nínú ẹ̀ ó ní òun ò ní àbùkù bó ti lè wù kó lè kéré ma tóun fi pé ọmọ 65 years, bẹ́ẹ̀ ni ó bá mọ àbùkù kó mú àbùkù náà jáde. ẹlòmíì lè máa sọ pé ó lóun ò lábùkù, ẹ̀yin náà má bùkù ẹ̀ jáde. èwo lẹ tún wí kẹ́ tó bá yẹ pé yẹn nìkan la fẹ́ máa sọ, ó ti pọ̀jù. ambulance àti gbogbo nta ti ń sọ láti jọ yìí ńkọ́, a ti sọ̀rọ̀ tí ó fi tó nǹkan bíi 40 hours ní tàbí jù bẹ́ẹ̀ lọ. so kí la wá ń sọ yìí? à ń sọ náà àwọn àbùkù ẹ̀ náà ní àtọ̀nà tó gbà nù àlùmọ́ Nabi Muhammad sallallahu alayhi wa sallam
àwa ní ká padà sẹ́yìn kí á lọ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn lágbọ́túngbọ́. ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ mi gbogbo àwọn kíṣẹ̀ tí mo ti ní síwájú kò yẹ kéèyàn má gbọ́ kàn bẹ́ẹ̀ tí Ahmadiyya bá ń bẹ láwùjọ wọn àbí tó bá ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú dídáàbòbò ìgbàgbọ́ ẹ̀ torí pé ní tí òun ni tó bá ń dòyìí ká ni ó ṣeéṣe kó padà hun ni kọ́lọ́ má jẹ́ kó hun wá kọ́lọ́ má jẹ́ ká burú hun wá kọ́lọ́ má jẹ́ kí aburú hun àwọn ọmọ wa àtàwọn mọ̀lẹ́bí wa. torí náà nǹkan tá a bá dá a mọ̀ wípé àwọn nǹkan àwọn báyìí ni wọ́n ṣe burú tó kò sí láì fi ń bẹ̀ kódà nǹkan ló dáa jù a ó lè ṣọ́ra fún un torí pé man lam ya'rifi sharra minal khayri waqa'a fihi ẹni tí ò bá dá a burú mọ̀ yàtọ̀ fún oore yóò kó sí i ní ìbámu fi kótó wà níbì kan ó ṣeé ṣe kéèyàn kó sínú ẹ̀ ó lè sì lè já sí ikú kọ́nà kó dé mi àkíyín sí William Ahmad ní tóun fi pé 65 years kò sẹ́ni náà tó mú àbùkù jáde nínú gbèsè ayé òun bó lẹ́ẹ̀tì rí ìwé yẹn bó lẹ́ẹ̀tì rí ọ̀rọ̀ yẹn kà ẹ̀ kà nù wíyẹn Nuzulul Masih pé 202 ó ní Ọlọ́run ṣéun ní aṣíwájú gbogbo ẹ̀dá kò sẹ́ni tó lóore tó tóun bó lẹ́ẹ̀tì rí At-Tabligh page 33 ó ní Ọlọ́run fún un ní tí ò fún ẹnìkan kan nínú gbogbo ayé yìí níbo láti rí tíra Aqibatu Atam page 77 àti tíra Al-Istiftah page 114. ó lò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn miracles èyí tó pọ̀ ju tọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run lọ kódà àwọn lè dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀hún Muhammad sallallahu alayhi wa sallam nìkan lójú òun lọ pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu nínú gbogbo àwọn ànábì Ọlọ́run ẹ̀rọ burúkú lẹ́nu ìránṣẹ́ ìṣù tó pèrè ní ìránṣẹ́ Ọlọ́run ẹ wo tíra Haqiqatul Wahyi page 539 540. bákan náà ẹ wo tíra Hamamatul Bushra page 163. bákan náà ẹ wo tíra Nuzulul Masih page 78. bákan náà ẹ wo tíra ìwé The Essence of Islam volume 4 page 79. bákan náà ẹ wo tíra Tazkiratu Shahadatayn page 49. tíra Izalatul Awham page 626. tíra Arba'in page 4 and 5. tíra Haqiqatul Wahyi page 83. nínú tíra Tazkira page 796. ó ń sọ ń bẹ̀ wípé Ọlọ́run ti kẹ́ òun débi pé òun ò lábìjọ ó ní kò sí ṣẹ̀ríkù fóun la sharika li Ghulam Ahmad kò ní àfijọ́ kò láfiwé náà mẹ̀dá ènìyàn pàápàá jù látàsíkò rẹ̀ títí dìgbẹ̀yìn ayé ó ní kò sírò òun. ẹni tá à ń sọ yìí ló ní Ọlọ́run sọ pé òun máa yọ wá gẹ́gẹ́ bí olè bó ti sọ náà nìyẹn náà wíwẹ̀ divine manifestation page 3 at-tajalliyatul ilahiyya page 2. ẹni náà ló wá ń sọ fún wa pé Ọlọ́run ti ṣàdéhùn fún un pé òun ó padà gbajúmọ̀ òun ó níyì káàkiri ayé kò sẹ́ni tí ò ní mọ̀ òun kò ní síbi náà sí ni máa dárúkọ òun tá má sì dárúkọ òun báyìí wọ́n máa yin òun ní bẹ́yàn mẹ́ta mẹ́rin bá jókòó gbogbo ẹ̀yìn náà ni wọ́n máa ṣe fún ohun Ghulam Ahmad ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ nìyẹn ní ṣókí ẹ jẹ́ ká tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń bá bọ̀ jàre. abala wo la wà yẹn màyà mi nínú ẹ̀sìn Islam òun náà labala bí tá a ti yanjú àwọn àbùkù olóròǹbó èyí tí ìjọ Ahmadiyya tí wọ́n fi kan àwọn ànábì Ọlọ́run látòrí Adam tó fi dórí Isa kódà ẹ fi Muhammad sallallahu alayhi wa sallam náà kún wọn òun náà gba títí ẹ̀ náà lọ́wọ́ Ghulam Ahmad ẹ dákun Ghulam tó ní òun ti fẹ́ràn ànábì débi pé òun ti di Muhammadu ṣé ó tún á possible ṣé ó bá a mú kára sọ pé ó ń sọ nǹkan kan tó jẹ́ àbùkù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ ká jọ rí ẹ gbọ́ kí sẹ́ẹ̀tì tá a ṣe lọ nọ́mbà 4 nínú ọ̀rọ̀ nínú abala bí tá a wà yìí ẹ gbọ́ dáadáa àtàwọn ètò síwájú ẹ̀ náà kí ẹ̀rí báwo ló ṣe fi àbùkù kan gbogbo ànábì Ọlọ́run tó sọ pé òun kì í ṣẹgbẹ́ gbogbo wọn òun kì í ṣẹgbẹ́ gbogbo wọn Muhammad sallallahu alayhi wa sallam nìkan ló ju òun lọ. ẹni bá sì fẹ́ pè mí ní rọ́nú ọ̀rọ̀ yìí kò ní rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ rọrùn o n tó fi lè rọ̀ ọ́ lọ́rùn òun náà ni pé bí tí mo bá ti sọ pé ọ̀rọ̀ yìí jáde kó ń tọ́ wọn yẹn kó lọ bẹ̀ kó sọ fáwọn yẹn pé ọ̀rọ̀ yẹn ò sí bẹ́ẹ̀ àbí kẹ́ kó tún tú fún wọn pé ìtúkùtù ni mò ń tú o ẹ̀yìn yẹn gbọ́ tùmọ̀ gidi èyí tí Ahmadiyya gbàgbọ́ nínú ẹ̀. àmọ́ kan wá lọ fún wa láwọn tẹ́kìtì kan tó já sí pé kò sí láì fi ń bẹ̀ bóyá bí tán ti yìn ànábì àbí bí tí Ghulam ti yin àwọn òjíṣẹ́ Ọlọ́run mi ò nídìí yẹn ẹ̀dẹ̀ má gbà lọ́wọ́ ìjọ Ahmadiyya tán bá mú wá fún yín kò wúlò fún yín ẹnìkan lórí ẹ̀ dàrú níbì kan ìgbà tó débì kan ni á dà fún ẹ èwo ní kí òdìmúnú méjèèjì nísìn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn ẹni ó bú wa kódà tó bá padà yìn wá èébú yẹn ò ní tán lọ́kàn wa so rúru aburú tó wà náà ìjọ yẹn nìyẹn ìjọ sọbẹ́ṣelú ní ṣòkè ṣòdo ní ìjọ alábrakadàbra ni wọ́n á sọ ọ̀rọ̀ aburú níbì kan yóò pọ̀ tó bá wá débò mi wọ́n á sọ nǹkan mi tó dáa tẹ́ bá wá fa ọ̀rọ̀ yẹn wọ́n wá lọ fún yín bí tó dáa pé ẹ gbọ́ bí Ghulam ṣe yin àwọn ànábì Ọlọ́run ẹ gbọ́ bó ṣe yin àwọn màláíkà ẹ gbọ́ bó ṣe ròyìn Ọlọ́run pé Ọlọ́run kò sí tó jọ Ọlọ́run ó ní kò sí tó jọ Ọlọ́run òun tó ní kò sí tí Ọlọ́run jọ nínú ẹ̀dá ẹ̀ kò sí tó dàbí Ọlọ́run gbogbo ẹ̀dá ẹ̀ òun náà ló tún sọ wípé òun náà ló tún sọ fún wa wípé Ọlọ́run tẹ́ ẹ rí yẹn ó dàbí ẹranko omi tá ń pè ní octopus ẹ wo tírà Tawdihul Maram page 97 àbí page 98
ó ní ọlọ́run jọ octopus òun náà ló ní ọlọ́run lóun máa yọ wá gẹ́gẹ́ bí olè ẹni tó ní kò sí tọ́lọ́run òjọ ni ẹni tó ní kò sí tó dàbí ọlọ́run nìyẹn ò pé ọlọ́run òjọ kankan ní gbogbo ẹ̀dá so ó túmọ̀ sí pé èèyàn lè sọ ọ̀rọ̀ tó dá ń bò míì kó sì dábàlà míì kó máa wí àwọn ọ̀rọ̀ tó já sí pé yóò kó parun bá yóò jẹ́ kí ìyà ẹ̀ ó pọ̀ níwájú ọlọ́run nínú tíra Tawdihul Maram yẹn bákan náà ní page 98 ló ti fi ọlọ́run wé octopus ó ní òun fẹ́ júwe bí ọlọ́run bí ọwọ́ ọlọ́run ṣe ká gbogbo ayé tán tó jẹ́ pé nìkan ò lè sá máa lọ́wọ́ ó wá fi ọlọ́run wé octopus àbí ẹni pé octopus yẹn tóbi débi pé kò síbi tọ́wọ́ òde ẹranko omi ọlọ́wọ́ mẹ́jọ kan náà ń pè ní octopus ẹ̀yàn màyà mi. ní page 97 náà Tawdihul Maram ó ní Allah subhanahu wa ta'ala khalaqal ashyaha wa huwa ka'ayniha ọlọ́run dá gbogbo nǹkan ó sì dàbí gbogbo ohun tó dá yẹn náà ọlọ́run dá gbogbo ohun tó dá yẹn kò wá sí kan tí ò jọ ọlọ́run bẹ ìsọkúsọ nìyẹn ẹ má jẹ́ kí wọ́n á twist ẹ̀ fún yín wọ́n á ní ní tó ń sọ ni pé a máa dá ọlọ́run lára gbogbo nǹkan yẹn ìsọkúsọ nìyẹn ó ní ọlọ́run sì dàbí gbogbo ohun tó dá wa huwa ka'ayniha ó sì dàbí ẹni pé òun náà ní gbogbo nǹkan yẹn ìbéèdè lárúbáwá la fi ń sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí wọ́n ti bi lárúbáwá ṣe yín léṣe pípa yín ò bá ká wọn ẹ pe àfáà sí wọn ẹ pe àfáà ẹ pè sí wọn kó wá yanjú gbogbo wóróworó èyí tí wọ́n ń sọ lẹ́nu báwo la ṣe máa ka ogorú wọ̀nyí ìtara òní ta wa àfi tá a bá jẹ́ mùsùlùmí gidi ló kù ọlọ́run kó má gba ìmọ̀ nínú ọkàn wa ẹ jẹ́ ká tẹ̀síwájú bí tá a bá ọ̀rọ̀ yẹn dé níbo ni Ghulam Muhammad níbo ló yẹ̀yẹ́ àwọn ànábì ọlọ́run dé nínú àwọn àkọ́kọ́ nínú àwọn ọ̀nà yẹn tó gbà yẹ̀yẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà ni wípé ó lóun náà ni Muhammad náà ni òun ló ti sọ̀rọ̀ yẹn nù kẹsẹ̀ tẹ́ gbọ́ kọjá kó tó kan eléyìí lẹ́kùnrẹ́rẹ́ mo tún tẹ̀síwájú lábàlá yẹn ní page 5 nínú tírà Izalatu Khata ó ń sọ bẹ́ẹ̀ wípé wa min dunihi ó ní kaunuhu wa min duni kaunihi mutafaniyan fi rasuli sallallahu alayhi wa sallam hatta yu'ta fi sama ismu Muhammadin wa Ahmada wa man da'a faqad kafara Ghulam Muhammad ń sọ wípé ńgbà tó ń tán sára nabi sallallahu alayhi wa sallam ní Ọlọ́run ṣe sọ wọn ní Muhammad ó sì sọ wọn ní Ahmadu tẹ́bá wo péjì yẹn títí tẹ kàdélé ẹ rí i pé àwọn ọ̀rọ̀ jákèjádò ọ̀rọ̀ tí ó bá láàká yìí mú yẹn òun náà ni òun sọ níbẹ̀ wípé ìtánsára nabi sallallahu alayhi wa sallam tó ń tánsára ẹ̀ ló jẹ́ kí ìmọ́lẹ̀ Muhammad reflect inú òun gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ yẹn àbí àwòrán yẹn ṣe ń reflect nínú jígí ìyẹn ló jẹ́ kí wọ́n sọ òun láà nàbí lòun náà ṣe ń jẹ́ nàbíyù lòun ṣe ń jẹ́ rasúlù torí pé òun ni òjìji Muhammad sallallahu alayhi wa sallam òun ni àwòrán ẹ̀ èyí tó tún yọ sáyé lẹ́ẹ̀kejì ó ní lè anna Muhammadan nisani huwa in'ikasun li Muhammadin sallallahu alayhi wa sallam nafsihi ó ní torí pé Muhammad lẹ́ẹ̀kejì tẹ́ ń wò yẹn òun Ghulam Muhammad yìí àwòrán àbí ìtànṣán táǹpẹ̀ ní reflection lòun jẹ́ fún Muhammad alákọ̀ọ́kọ́ pé tíyẹn bá ti rí eléyìí èèyàn ti rí títọ̀hún yẹn náà ẹ̀rọ gbàkú ọ̀rọ̀ wa yahmilu ismahu bákan náà lòun ṣe ń jẹ́ orúkọ Muhammad títà àkọ́kọ́ yẹn náà yẹn ni pé ní orúkọ Ghulam Muhammad ní Muhammad ń jẹ́ ẹ dákun ẹ ka àtàn gbèsè ayé ẹ orúkọ wo ni bàbá ẹ sọ bàbá rẹ sọ ní mọ bàbá ẹ sọ ní Ghulam Ahmad orúkọ tí ò da Ghulam Ahmad yẹn ni pé ọmọ ọ̀dọ̀ Ahmad orúkọ yẹn ọkàn ṣọta àmàtí bàbá ẹ sọ nìyẹn ṣùgbọ́n wò padà yá ó lóun ní àwọn orúkọ oríṣiríṣi nínú àwọn orúkọ yẹn ìjọ Ahmadiyya kó bí 99 ìjọ nínú àwọn orúkọ náà 99 names of Ghulam Ahmad nínú àwọn orúkọ náà ó náà ni Muhammad nínú ẹ ní Ahmad ẹ̀dá kùtà ló sọ ní gbogbo wọ̀nyí inú ẹ̀mí náà ni àwọn ẹ̀mí ló sọ Amal Masih ẹ jẹ́ kí n fi bẹ̀yẹn sílẹ̀ torí pé ó ti fẹ́ bọ́ sí ọ̀rọ̀ abala mi ó ní sísọ̀kalẹ̀ Ànábì Ìsá alayhi salatu wassalam ní page 7 nínú tíra ìbákan náà tíra Izalatu Khata ó sọ ń bẹ̀ wípé ẹ̀yìn yàn kí ló dé ó ní laqad shahidat liya al-ardu was-samaa àti sámà àti ilẹ̀ ló jẹ́rìí pé òun Ghulam Muhammad ní àwòrán ẹlẹ́ẹ̀kejì fún Muhammad sallallahu alayhi wa sallam àbí wáyé ẹlẹ́ẹ̀kejì fún ó ní kadhalika nataqat min ajli as-samaa wal-ardu àti sámà àti ilẹ̀ méjèèjì ló sọ̀rọ̀ ní torí òun Ghulam Muhammad sámà sọ̀rọ̀ ilẹ̀ náà sọ̀rọ̀ pé bí anni khalifatullah pé òun ní àrólé Ọlọ́run ìkẹyìn tí Ọlọ́run rán wá sí orílẹ̀ òun dà gẹ́gẹ́ bí Ádámù tàkọ́kọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ ríran àwọn òjíṣẹ́ wá sáyé pẹ̀lú Ádámù ó tún wá parí ẹ̀ pẹ̀lú Ádámù torí ní orúkọ tí Ghulam lóhun jẹ́ òun náà ni Ádámù yẹn ni pé òun jọ ó sọ fún wa pé òun jọ Ádámù alayhi salatu wassalam ní jíjọ tí ó bù wáyà kódà òun tún wá jọ Ádámù lọ ẹ̀rọ gbà kó báyìí Ọlọ́run kì í ṣe gbẹ́ Ànábì Ádámù alayhi salatu wassalam níbo ló wà ẹ̀ padà máa gbọ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n yẹjú ti Muhammad sallallahu alayhi wa sallam náà torí pé n tó bá mú tó fi àbùkù kan Ànábì wa sallallahu alayhi wa sallam kí arúgbára wo ló kù tẹ̀rù pé kò ní fi àwọn yòókù dà Muhammad tó lóun nífẹ̀ẹ́ sí débi pé ẹnìkan ò lè tó wọn à lè tó lóòótọ́ ṣùgbọ́n ó lóun àti ẹ̀ ìkan náà ni kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ń bọ́ ló ti sọ bẹ́ẹ̀ mò ń bọ̀ ẹ fi mí lára balẹ̀ mò ń bọ̀. ọ̀rọ̀ tó sọ ń bì yìí ní page 7 Izalatu Khata yìí irọ́ ló ń pa ń bẹ́ẹ̀ a sì ti sọ̀rọ̀ yẹn nígbà tá à ń sọ̀rọ̀ nínú àwọn kẹsẹ̀ ti díẹ̀ nínú àwọn irọ́ Ahmadiyya
ibi tó ti sọ pé ànábì ti sàsọtẹ́lẹ̀ bó ṣe wà nù Sahih Bukhari pé sánmà ó sọ̀rọ̀ tó bá tó àsìkò òun yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn eléyìí ni àròlé Ọlọ́run ẹ tẹ̀lé. irú ọ̀rọ̀ yẹn ló tún mú wá ń bì pé sánmà àti ilẹ̀ sọ̀rọ̀ nítorí òun Ghulam Ahmad àníṣe irọ́ ti ba yé ọ̀gbẹ́ni náà jẹ́ ọlọ́mọdé ká lùgbàdì irú fáírọ̀sì burúkú eléyìí. ní page 8 nínú tírà Izalatu Khata ó ní fa innani rasulun wa nabiyyu òjíṣẹ́ Ọlọ́run lòun ànábì sí lòun ẹ̀rí nísìn ìyẹn mo ti ń sọ fún ìjọ Ahmadiyya bẹ̀rẹ̀ látòrí àwọn olórí wọn àtàwọn agbónúkáká wọn àwọn àwòrán ṣàṣà wọn bí àwọn tìmẹ́yìn wípé ẹ má pe Ghulam Ahmad ní Imam Mahdi má ipò Mahdi nínú ẹ̀sìn ó kéré sípò jẹ́ ànábì Ọlọ́run bẹ́ẹ̀ ni ó kẹtẹ́ bá ti sọ pé Mahdi náà bẹ́ẹ̀ ṣe ń sọ lọ́dọ̀ yín pé Mahdi náà ànábì pé nínú Sahih Muslim ní ànábì ọ̀dọ́ ìsọkúsọ nìyẹn náà mo ń padà bọ̀ wá báyẹn tẹ́ bá ní ànábì pé ní ànábì òkè kí ló wá dé tẹ́ fi ìpè lànábì sílẹ̀ tẹ́ ló ń pè ní Mahdi ẹ máa pé Hazrat Imam Mahdi òjé burúkú ni òjé àwọn Saheed Tìmẹ́yìn tó ń jí ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ̀ Yorùbá ń bì ẹ ní gbọ́ kó sọ pé ànábì Ghulam Ahmad ṣé bọ́dúkọ ẹ nìyẹn ojú ń tì yín ni ẹ pé bẹ́ẹ̀ náà èèyàn máa ń níṣu lógi lóko kí èèyàn má mèso ẹ̀ ṣé bí n tó pe rẹ̀ nìyẹn nú àwọn tíra ẹ̀ mi ò tí fẹ́ sọ̀rọ̀ lábala yẹn nísìn ó claim prophet Jude bàjẹ́bàjẹ́ nú àwọn tíra ẹ̀ mi ì má yé ayé tá a lè kó bóyá kó bi 30 àbí 40 sílẹ̀ níbi tó ti pè lánàbí Ọlọ́run ìkálẹ́lẹ́ yìí ń bẹ ó ní fa innani rasulun wa nabiyyun ó ní òjíṣẹ́ Ọlọ́run lòun ànábì sí lòun kí ló tẹ̀ sọ pé qala rasulu Ghulam Ahmad qala rasulullahi Ghulam Ahmad sallallahu alayhi wa sallam kí ló tẹ̀ máa sọ bẹ́yìn ṣé ẹjẹ́ àkúnsà sàlátù fún ẹni alayhi salatu wa salam gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé 40 tíra 40 fi 10 òun náà ní ká máa sọ̀rọ̀ kí àti gẹ̀ fóun sallallahu alayhi wa sallam kò sí tó burú ń bẹ̀ sọ kí ló wá dé tẹ̀lé máa wí kò sí yàtọ̀ láàrin alayhi salatu wa salam àti sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ papọ̀ kò sí ìta lè ṣe fẹ́ni tó bá jẹ́ ànábì Ọlọ́run nú ẹ̀ so ìjọ Ahmadi àwọn ka Ghulam Ahmad kún ànábì Ọlọ́run ṣùgbọ́n wọ́n tún fi òjé ìmá pé ní Hazrat Imam Mahdi wọ́n fi ń jẹ wá ńlẹ̀ Yorùbá ń bí ẹ má gbàrú ẹ̀ lọ́dọ̀ Tìmẹ́yìn àtàwọn ọmọ ìyá ẹ̀ nínú dọ̀là láti tí wọ́n wà yẹn torí pé bí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ láti máa spread aburú wọn làwa náà lẹ́tọ̀ọ́ láti máa sọ fáwọn èèyàn pé aburú lélẹ́yẹ jìnnà sí kẹ́nìkan máa sọ ọ̀rọ̀ rédèrè dé lẹ́nu mọ́ wípé àwọn kan wọ́n ń takò àwọn èèyàn kan àbí wọ́n ń kọ̀ndẹ́mù wọn kí ló kàn yín pẹ̀lú owó rédèrè dé yẹn ok téèyàn bá takò Muhammad yín sallallahu alayhi wa sallam ẹ dákẹ́ ẹ máa wò ó dà pé ẹ fẹ́ jọ jẹ ìyà wájú Ọlọ́run ọba papọ̀ ẹni bá ń bú mi lórí irú ọ̀rọ̀ yìí àbó wá ń sọ̀rọ̀ mi Ọlọ́run á bú onítọ̀hún yẹn kì í ṣe pé torí pé ẹni tẹ́ ń dìfẹ́ǹdì yẹn ó pàtàkì lọ́dọ̀ yín ju Muhammad sallallahu alayhi wa sallam tóun yẹ̀yẹ́ yìí lọ ṣé mùsùlùmí ni yín nìyẹn àbẹ́fẹ́ ya kèfèrí bí bú ànábì Ọlọ́run àti gbígbà ní máa hábọ̀ ẹni tó bú ànábì Ọlọ́run ìwà kúfùrù ni torí náà ẹ má bá wọn pinnu kúfùrù o ẹ jẹ́ kí ìjọ Ahmadiyya kan máa spread dọ̀bì tí wọ́n bá fẹ́ spread dé tòun tí bá ṣe ní míǹsì kankan yẹn mo mọ̀ yìí pé Ọlọ́run bá lè kí ọlá kò ní ṣe aláìrìnrìn ò títọ́ ṣe torí tí wọ́n ń wò nìyẹn owó wà lọ́wọ́ wọn owó ń bẹ ní ọwọ́ wọn owó bá kán kò sí ní wọ́n fẹ́ dálẹ̀ wọ́n fẹ́ ní satellite channel oríṣiríṣi bíi 20 bíi 30 ẹ máa dálẹ̀ lọ bí ò bá tó lọ́dọ̀ yẹn tún lọ gbà lọ́dọ̀ àwọn olóore yín ìjọba Gẹ̀ẹ́sì tẹ́ ìjọba daṣẹ́ pọ̀ lánàá ní India ẹ tún lọ gbà sí lọ́dọ̀ wọn tẹ́ padà lọ jókòó tì ní London ẹ lọ gbà owó sí lọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí ẹ má sùn ẹ jẹ́ ká tají Islam ni dinuna mustahdaf wallahi dinuna mustahdaf lakinna Muhammadan la bawaqiya lahu ta ló ṣe tán àti gbèjà Nabi sallallahu alayhi wa sallam ẹni tó wọ́n ti ń gbé sínú ọkàn wa wípé èèyàn kì í gbèjà Ọlọ́run èèyàn ń gbèjà Nabi ẹ̀fọ́ Ọlọ́run lẹ̀ ẹ̀fà Nabi lẹ̀ irú ọ̀rọ̀ dédé wo ló ń jáde lẹ́nu yẹn náà téèyàn ò bá gbọ́ kò ní máa sọ irú ọ̀rọ̀ yẹn wọ́n ń gbèjà Ọlọ́run ṣé wọ́n yọ pọ́npọ́n ni àbí wọ́n yọ idà ẹnu pa sọ̀rọ̀ lásán ló di pé wọ́n ń gbèjà Ọlọ́run ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ kọ́lọ́ má bàa bínú sí yín torí náà kọ́ ẹ jẹ́ kálukú wa ká kíyè sára wọ́n ìgbìjà Ọlọ́run wọ́n ìgbìjà Nabi ok tó máa ń bú bàbá yín àbí ìyá yín kí lẹ́ ṣe gan ẹ sọ fún mi wọ́n ìgbìjà ìyá wa wọ́n ìgbìjà bàbá wa ẹ jẹ́ kálukú wọ́n bá máa bú ká pè lórí bú kò ní dáa fún ṣe é ṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ni bí ni tẹ́ ẹ̀ bá ní ṣe bẹ́ẹ̀ tó bá di bí ọ̀rọ̀ Ọlọ́run ẹni wọ́n ìgbìjà Ọlọ́run kí lànà bí wá ṣe láyé ń gbà yẹn bàbá alágbára láti kókó mọ̀ kókó ń do a ó tún wá kúnu láti sọ̀rọ̀ ṣe mọ̀ pé Ọlọ́run ó pààrọ̀ wa nìyẹn Ọlọ́run ó pààrọ̀ wa àti bẹ́ẹ̀ Ọlọ́run kó má fi ẹlòmíì pààrọ̀ wa lórí iṣẹ́ Ọlọ́run èyí tá à ń ṣe yìí kó gbà ní ìbàdà fún wa torí náà nǹkan ẹ jẹ́ ká ṣó ẹnu wa ẹni tí ò bá lè dá sí ní tá à ń sọ kó yá gbé ẹnu ẹ̀ dákẹ́ kó ṣe ẹnu ẹ̀ ń dèdè síbí kó má sọ ní tí ó ti bẹ̀rí bínú Ọlọ́run torí pé wọ́n ń bú àyànfẹ́ Ọlọ́run kò ná yín ní nǹkan kan ẹ má gbọ́ èyí tá à ń sọ yẹ ẹlòmíì ò fẹ́ gbọ́ wọn ò fẹ́ gbọ́ kí sẹ́ẹ̀tàn ti ń kọ̀ndẹ́mù ẹnìkan jarí àwọn tó máa ń dá ìjà ẹ̀sìn sílẹ̀
ṣé ẹ yàwọ́ pẹ̀lú àwọn tó ń sọ bẹ́ẹ̀ ni wọ́n máa bú anabi sallallahu alayhi wa sallam ẹ sì máa pé ẹ fẹ́ gbọ́ kán kọ̀ndẹ́mù ẹnìkan kán sì máa kọ̀ndẹ́mù muhammadu sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí mùsùlùmí bú ọ náà ní ẹ jẹ́ kìsàkìsà ìyá wájú ọlọ́run mo sọ fún wa pé ẹni wọ́n bú ìyá ẹ̀sán ẹni tá ń nà ìyá ẹ̀sán náà bàbá ẹ̀ tó lọ́jọ́ kú wọn ò tí ì pé ó dọ́gbọ́n sí ni wọ́n máa bú anabi sallallahu alayhi wa sallam á sì forí lé pílò á sì sùn wàláhì ọmọ bú mùsùlùmí náà la jẹ́ yẹn ọlọ́run kò ṣe wá ní mùsùlùmí gidi torí náà ńkọ́ gùlámù sọ pé òjíṣẹ́ ọlọ́run lòun ànábì lòun ibi tí mo ti lọ náà ni pé ìjọ amadíyà ẹ má fara pamọ́ mọ́ ẹ sọ sì tẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ sọ ẹ wì kí ló burú ń bẹ̀. ẹ come out ẹ má fi nǹkan kan dí gẹ̀rẹ́. kílódé tẹ́lẹ̀ máa pè é ní Ghulam Ahmad kẹ́ ẹ máa pè é ní anabi Ghulam Ahmad sọ báyìí ṣé ẹ máa ń forúkọ anabi pamọ́ ni ẹ̀ ń kílèmù pa anabi ni òun náà dẹ̀ kílèmù ẹ̀ lọ́rọ̀ tí ò pamọ́ ẹ̀yin ìyá mi kí ó tó di pé mo sọ nípa ìjà anabi ọlọ́run Ghulam Ahmad ẹ lọ wo tíra Izalatul Awham mujalladu Izalatul Awham yẹn òun náà ni tíra mẹ́ta ló wà nínú ẹ̀ ìkan Fathul Islam níbẹ̀rẹ̀ èyí tó tẹ̀lé Tawdihul Maram ìkẹta ní Izalatul Awham ṣẹ́rí mujalladu yẹn ẹ lọ gbé ẹ wọ ọwọ́ bẹ̀rẹ̀ bí Muqaddimah ti Jalaluddin Shamsi tó kọ sitira náà ẹ wo Muqaddimah èyí tí wọ́n nọ́mbà ń bẹ̀rẹ̀ pẹ̀lú alif bá ta sáyẹn ẹ wo page tí wọ́n nọ́mbà pẹ̀lú zayi yẹn lẹ́yìn ọ̀rọ̀ ẹ rí zayi tí wọ́n máa ń pè ní zayi yẹn ẹ wo ibẹ̀ ẹ rí àwọn nùsùsù bíi tí Ghulam Ahmad tí ó ti ń sọ fún wa pé òun kì í ṣànábì ọlọ́run ẹ bá ń bẹ̀ mo fẹ́ kẹ́ máa kíyèsí o torí pé òun ló sọ fún wa pé ẹni tí ọ̀rọ̀ ẹ̀ bá ń takora wọn ó ya wèrè kẹ́ máa wò ta ló ya wèrè nísìnyí ẹ rí àwọn text oríṣiríṣi wọ́n nọ́mbà ẹ̀ number 1 number 2 number 3 títí lọ bẹ́ẹ̀ bá ṣe nọ́mbà yẹn wọ́n nọ́mbà ẹ̀ títí tó fi dé number 8 so gbogbo àwọn text tí wọ́n kà ń bẹ̀ yẹn yamayami gbogbo àwọn text tẹ́ ẹ rí yẹn ibẹ̀ ló ti ń sọ fún wa wípé òun kì í ṣe ànábì ọlọ́run ẹ jẹ́ kí n kábí mélòó sí i létí ó ní ẹ bá wo number 4 náà àwọn ọ̀rọ̀ yẹn tó wà ní page 15 ó ní kọ̀dí wá àdà subhanahu wa ta'ala bí adam irisali ayé rasulin ba'da nabi sallallahu alayhi wa sallam ọlọ́run ti ṣàdéhùn pé anabi kan ní wáyé má lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam. bákan náà ẹ wo number 5 náà ó ní inna hadhihi al-ayata tadullu aidan tadullu bi wuduhin ala annahu lan ya'tiya fi dunya nabiyyun ba'da nabiyyina al-akram ba'da nabiyyina al-akram sallallahu alayhi wa sallam. kẹrí àwọn ọ̀rọ̀ yẹn túmọ̀ sí pé Ghulam Ahmad gbà tẹ́lẹ̀ wípé kò sí anabi mi má lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam. níbẹ̀ yẹn àwọn tó sọ nìyẹn ẹ wá bọ́ sí page shin kódà ó sọ níparí àwọn ọ̀rọ̀ tí mo ní ó ń sọ wípé òun kì í ṣànábì ọlọ́run bẹ́ẹ̀ sì ni ànábì kan kò ní wá lẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam ó ní allah anamọ̀dẹ́ ìnàbùwà ó lẹ́yìn tó bá pè é láànábì ọlọ́run òun á ṣépè fún òun gbà pé ní ìbínú ọlọ́run lónítọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó kọ́ ń sọ tẹ́lẹ̀ ni. Jalaluddin Shamsi wá jẹ́ kó yé wa pé amal kutubu lati alafaha ba'da 1901 almiladiya ṣùgbọ́n àwọn tíra tí Ghulam kọ lẹ́yìn 1901 ó láwọn tíra yẹn fakọ̀dé atlaqa fiha ala nafsihi annahu nabiyyun wa rasulun bi sarahatin tamma ó ti jẹ́ kó ó ní ó jẹ́ kó yé wa pé òjíṣẹ́ ọlọ́run lòun ànábì sì lòun kódà ó là á mọ́lẹ̀ ni pé ká là á mọ́lẹ̀ kò túká ẹ̀yìn yàn ànábì ni mí rasulu ni mí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Ghulam Ahmad ló sọ bẹ́ẹ̀ walam ya'tabir dhalika muhaddasiyatan aw nubuwatan juz'iyya èyí tí Ahmadiyya máa ń sọ pé partial prophethood náà ni Ghulam Ahmad ní kì í ṣe full one ẹ gbọ́ yẹn ni wípé ìjà anabi ti tiẹ̀ ó wà lábẹ́ tànàbí wa sallallahu alaihi wasallam ó wá ń jẹ́ pé subordinate ni kò dá wà subsidiary ló jẹ́ fún ìjà anabi àgbà tànàbí wa sallallahu alaihi wasallam jẹ́ anabi àgbà Jalaluddin Shamsi sọ pé ó máa ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé òun ọlọ́run kan bá òun sọ ni òun ń ṣe anabi ọlọ́run tóun bá dẹ̀ jẹ́ anabi ọlọ́run anabi nabiyyun juziyyun lòun òun ṣe nabiyyun kulliyun bí ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di 1901 ó yí ọ̀rọ̀ náà padà ó claim báyìí fún gbogbo ayé pé anabi lòun gẹ́gẹ́ bí àwọn tó ṣíwájú yẹn náà ṣe ń jẹ́ anabi bíi ti Musa bíi ti Isa bíi ti Nuhu bíi ti Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Muhammad nìkan ló lójú òun lọ ó láwọn yòókù yẹn wọn ò ju òun lọ so èmi kọ́ mò ń sọ̀rọ̀ yìí inú ìwé ìjọ Ahmadiyya náà là ń kà kílẹ̀ tán ṣàgbàjà gan-an so àwọn nusus tó wá mú wá ní péjì yẹn náà mo ṣì wà ó níbi muqaddima mujalladu èyí tó jẹ́ Izalatul Awham page shin bẹ́ẹ̀ ẹ̀ wọ́wọ́ sálẹ̀ ó wá ní an-nususu min ba'di ami 1901 al-miladi ṣẹ̀wárà àwọn text oríṣiríṣi èyí tí Ghulam Ahmad sọ tó kọ sínú àwọn ìwé ẹ̀ lóríṣiríṣi láti 1901 lọ àbí lẹ́yìn 1901
àwọn náà wá fẹ́ máa mú wá bẹ́ẹ̀ ẹ kà wọ́n text yẹn náà wọ́n nọ́mbà yẹn náà 1 2 3 ẹ máa wò ó mo ṣe ń lọ títí dé number 15 yẹn ní page 4 gbogbo àwọn text tó wà ń bẹ̀ yẹn ká má wulẹ̀ dààmú láti máa wá káàkiri inú ìwé Ghulam Ahmad ibẹ̀ ẹ bá ti kà á ibẹ̀ ló ti ń pè lánàá bí Ọlọ́run number 1 to 15 àwọn ọ̀rọ̀ yẹn wọ́n mú jáde nínú àwọn different books ẹ̀ ó ń claim prophethood ń bẹ̀ pààyàn léyìí tí ò rújú torí náà nǹkan ìdí eléyìí ló jẹ́ kí n sọ fún ìjọ Ahmadiyya pé kí ló ń ṣe Saheed Tìmẹ́yìn gan-an àtòun àtàwọn Mọ́ṣúdì àtàwọn Majidi àti gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn kí ló dé tẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run rárá limadha tukhadi'una al-muslimin limadha najidukum da'iman mukhadi'in aw khadda'in kí ló dé tẹ̀ ń tan àwọn èèyàn ẹ máa fi Hazrat Imam Mahdi Saheed Tìmẹ́yìn ò lámọ́lẹ̀ rí mi ò tí ì gbọ́ ní ọ̀rọ̀ ẹ̀rí nílẹ̀ Yorùbá yìí wípé ó dìde làámàlẹ̀ pé Ghulam Ahmadu anabi Ọlọ́run ni bíi ti Musa bíi ti Isa kódà kìí ṣẹgbẹ́ Isa bí anabi ẹ̀ ṣe kílẹ̀mọ̀ ẹ̀ ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ẹni bá là ń ṣàgbàjà lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ béèrè lọ́wọ́ Tìmẹ́yìn ẹni ṣe Isa àwọn mẹ́ àwọn àbúrò ẹ̀ àwọn mẹ́ tán jọ wà lórí group a ní group kan bá ń pè ní discussing Ahmadiyya ibẹ̀ láti ń bá wọn sọ̀rọ̀ bóyá Ọlọ́run ajẹ́lò wa ń sábàbí ṣùgbọ́n a rí wípé òótọ́ àwọn kan lè máa ṣàǹfààní group yẹn o nínú àwọn tó dákẹ́ tí ò fọhùn ṣùgbọ́n àwọn kan gbónú káká nù wọn náà ọmọ kéékèèké yẹn gbogbo ń tà ń sọ ni wọ́n ń fèsì sí wọ́n á sọ̀rọ̀ tí àwọn àgbọ́rẹ́rìn ọ̀rọ̀ ẹni bá bá wà dáwọn groups yẹn òun náà ni yóò mọ kí ló ń lọ ńbẹ̀ torí pé ìgbìyànjú òun náà ni pé ká gáìdì wọn ọ̀nà tán mú pọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ pé yẹn jẹ́ bílíìgì àbó jẹ́ nasfat àbó jẹ́ gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó wà ní Islam Ahmadiyya yóò ṣe fewé mọ́ kò ṣe é fewé mọ́ bó tilẹ̀ já sí pé àbùkù ń bẹ́nu kí yẹn máa dẹ́gbẹ́lẹ̀ nínú ẹ̀sìn Islam mà ṣùgbọ́n Yorùbá ní tàǹdì la ní yóò máa jó tàǹdì tún wá lé léyìí gan. ṣé báwọn ẹgbẹ́ la ni wọ́n sì ní àbùkù la ní tẹ̀bílíìgì wọ́n kù sí yìí àwọn ẹgbẹ́ alásàlátù àbùkù wọn ń bí nǹkan báyìí oríṣiríṣi bídíà báyìí ṣẹwárí tẹ́lẹ̀ yìí níta àṣẹ dákẹ́ fẹ́lẹ̀ òun náà ni pé kúfúrú gangan òun náà lè Ahmadiyya àbí eléyìí ò ní jẹ́ kúfúrú èèyàn ń bú ànábì èèyàn ń sọ̀rọ̀ ànábì èèyàn ń pẹ́rẹ́ ní Muhammad sallallahu alayhi wa sallam wà ní jẹ́ kúfúrú tálẹ̀ yìí rí tó kílèmù pé òun ni Muhammad Abubakar gan o tó bẹ̀ láti kílèmù pé Muhammad ló bó ti bá a jẹ́ bó ti bá a mọ́ tó bó ti bá a rìn tó so ẹ má jẹ́ ká fi òrùgbà bùkún lọ́wọ́ wa torí pé a ò ní dákẹ́ lórí irú ọ̀rọ̀ yìí o torí pé iṣẹ́ tọ́lọ̀ ń gbé kọ́ wa lọ́rùn òun náà ni pé ká máa wí al-ulama warasatul anbiya àwọn àfáà ló jogún àwọn ànábì Ọlọ́run wa tullabul ilmi warasatul ulama àwa ọmọ kéékèèké báyìí kí ìmọ̀ wa ò tó nǹkan báwa náà ò bá lè jẹ́ àfa ẹ jẹ́ ká máa jọ́ ọmọ kéwù ká máa tún táwọn àfa bá ti sọ ká máa tún sọ ẹ má jẹ́ kí Ahmadiyya máa sọ fún yín pé àwọn allegations tó mú wá yẹn àwọn century old allegations wọ́n ti sọ wọ́n ti fèsì fún tiwẹ́ FAC ẹ jẹ́ ká lọ ìgbà tí mò ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ tí mò ń sọ most àwọn tí n bá sọ ń pa wọn tí wọ́n bá ní answer fún lórí àwọn site wọn màá wò kó tó di pé mo sọ pé kí lẹ ti ẹ̀ wí ń bẹ̀ báwo lẹ ṣe answer mo sọ fún yín pé tẹ bá ka wọn rejoinders Ahmadiyya àbí clarifications wọn lórí àwọn allegations táwọn àfẹ́sìn fi kàn wọ́n ṣe lẹ́rìí pé ìjọ yóò wá ní ojú tìrà rà Saheed Tìmẹ́yìn ló ń gbórí pamọ́ o kò tó bẹ́ẹ̀ kó bọ́ sórí rédíò kó máa sọ fáwọn èèyàn wípé Ghulam Ahmad anabi ni ẹni tí ò bá sì gbà fún káfíìrù ló ń tọ̀ yẹn ṣé báwọn ọ̀rọ̀ yìí kílẹ̀ nù tíra kí ló wá dé tó ń fara pamọ́ ẹ mọ̀ yá mi ẹ̀yin tẹ́ bá súnmọ́ ibi tó wà ẹ tọwọ́ bọ̀ lẹ́nu ẹni kó sọ sáǹdẹ̀ ẹ má bá wọn mú olérè ẹ má bá wọn mú láwàdà mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wà là ń sọ yìí ọ̀rọ̀ àlùkìyámà wà sí ni bàbá gbèjà Ọlọ́run ìjà tálà bá gbé bàbá gbèjà Ànábì sallallahu alaihi wasallam ìjà tálà bá gbé ọ̀pọ̀ wa wọn lè débi dúkìá wa bó ṣe wù wá ntí ọ̀pọ̀ ní ló fi ń ṣọ́ òkú ẹ̀ ẹlòmíín fi nǹkan kí nǹkan bí oògùn burúkú ṣọ́ òkú ẹ̀ gan bẹ́ẹ̀ ni a ní sẹ́nìkan bá débi nǹkan ọ̀hún ejò ní ó ṣàjẹ ẹ̀rí àbò ológun ka ẹgbẹ̀jì tọ́lọ̀ bá wà di ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọn ni ẹ fi Ànábì ilẹ̀ Ọlọ́run ló ní Muhammadu bóòlẹ̀ yóò ṣe wá aṣọ oríire bóòlẹ̀ ṣe ní àlùbáríkà látara Muhammad sallallahu alaihi wasallam ṣáwọn sọ abáwò dìfẹ́ǹdì ẹ̀ lójú ayé pẹ̀lú gbogbo tí wọ́n ní àtọwọ́ wọn àtọmọ wọn òkè kí wà láwọ́ wà ṣe àwọn òwà lè dìfẹ́ǹdì ìrìndù ẹ̀ hànà ẹ̀ lásán ṣẹ̀rí pé tọ́lọ̀ ń bá pààrọ̀ wa dáadáa lọ́lọ́run ṣe Ọlọ́run kó má pààrọ̀ wa torí náà nǹkan kí kálukú lọ tún èrò ara ẹ̀ pa ibi tí mo ti lọ sẹ́ mo tún sọ lásọ̀ tún sọ Saheed Tìmẹ́yìn kò sí nǹkan kan tó bò mọ́ nú ọ̀rọ̀ Ahmadiyya pọ́sítà sọ fún àwọn èèyàn wípé torí wọlé ẹnu ẹ̀ mo mà kó gbónú káká àtàwọn Majidi gbọ́n wọn kéwu wọn rédè dé báyìí náà ni bí wọ́n bá pẹ̀lú PhD wọn tí wọ́n bá dánwò pẹ̀lú àwa tá a ní first degree nínú Arabic language wọn ó tẹ̀ gbogbo ẹni mo fi sọ tí wọ́n bá sì ní tẹ́ ẹni kí wọ́n pè wá síta kájọ náà tán bí owó torí pé ọjọ́ ọjà ọ̀rọ̀ ló tó òun náà là ń nà
àfi tí phd ọ̀dà ó bá yẹ̀yẹ́ rẹ̀ ló kù tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ wa yóò kọjá yẹ̀ rẹ̀ yóò sì yẹ̀yẹ́ rẹ̀ táwọn aláwọn ní yẹ̀yẹ́ ara wọn kí wọ́n pè wá síta pé kájọ wá ṣe kájọ wá wí kán wá dìfẹ́ǹdì tí wọ́n ń pè ní ahmadiyya kódà kó jẹ́ pẹ̀lú èdè lárúbá la fẹ́ fi sọ kò rán mi èyí ò tẹ́ bá ti fẹ́ ń bẹ̀ ẹgbẹ́ wa a ó gbà kéwu yín tẹ́ wá kéèyàn kẹ́ wá proof ẹ̀ ń bì wà máa ń sọ́ọ̀lá buhu ọlọ́run ni wọ́n kàn má gbélé àwọn ni wọ́n kàn má gbélé bu kò kú sórí àgbélébù ni wọ́n lọ change lexical meaning abẹ́rẹ́ nǹkan báyìí lexical meaning tó wà fún the word sọ́ọ̀làbà wọ́n dẹ̀ lọ change ẹ̀ pé ìtumọ̀ sọ́ọ̀làbà ni kankan yẹn sórí àgbélébù kó sì kù síbẹ̀ ẹ̀yin àti Tálẹ̀ Johnson yẹn náà tálọ́ máa ń fi dictionary òyìnbó tú kéwu ọlọ́run ni wà máa sọ́ọ̀lá buhu wọn àti ẹgbẹ́ kọ́ sórí àgbélébù ẹ̀ gbọ́ kí wọ́n gbéyàn sórí àgbélébù yálà wọ́n pa á ní o ẹ wo àwọn dictionary lárúbá tẹ ní ẹ má jẹ́ káwọn ilé ìdákẹ́ orú máa lójú ọlọ́ni wà máa qataluhu wà máa sọlá àwọn ní wà máa qataluhu walakin salabuhu ọlọ́ni wà máa salabuhu wọn ò kàn má gbélébù Ahmadiyya ní bal salabuhu ya Allah ọlọ́run wọn kàn má gbélébù ẹ̀ rádàá o ẹni ó ń ṣàìgbọràn sọlọ́run kéèyàn ṣe kúfùrù pẹ̀lú àyà kan ṣoṣo ní Kùránì kódà kẹ́límà kan ṣoṣo ó ń tọ̀hún yẹn ó ti di ẹni ìbínú ọlọ́run nìyẹn ọlọ́run kó má bínú sẹ́mi àti yín tí mẹ́yìn má farapa má má o àṣírí ò dẹ̀bò má o awakọ́lá ń tu wàláhì azim èmi kọ́ ni mò ń tu torí pé wọ́n ní egun tó bá ti jáde kúrò ní wọ́n ń wò mo kí ló wá ṣe ń ta ọ̀rọ̀ tó ẹ gbé sórí íńtánẹ́ẹ̀tì tẹ ní sáìtì tẹ ń bẹ̀rẹ̀ sí ní publicize àwọn sáìtì yẹn fáwọn èèyàn lórí tẹlifíṣàn lórí íńtánẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ tó kọ àwọn sáìtì yẹn sára ìwé kọ̀ọ̀kan tẹ bá print out àwọn ìwé kọ̀ọ̀kan tẹ bá publish so ó túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ yẹn ò pamọ́ náà àwọn ṣe báwọn tíra yìí wà ń bẹ́ẹ̀ èmi ò lọ ra tíra Ahmadiyya ń ta ọlọ́mọ jẹ́ kí n fowó mi ra tíra Ahmadiyya mi ò ní tíra Ahmadiyya yọ kan báyìí nílé tó jẹ́ èyí tí wọ́n print látọ̀dọ̀ ara wọn ìgbà tó yẹ pé ṣe náà kó àwọn ìwé yẹn sórí íńtánẹ́ẹ̀tì pé ká lọ download ẹ o ká sì fi ṣe ní tó bá wù wá o èyí tí mo ṣe nìyẹn kí n lọ ra pépà lọ́dọ̀ mùsùlùmí ó tẹ́ ìmí lọ́rùn ju kí n kówó mi lọ máa ra ìwé Ahmadiyya ẹ má ra ìwé Ahmadiyya mi kankan ẹnìkan ò sì gbọ́dọ̀ ra ìwé wọn bẹ́ẹ̀ bá ra ìwé wọn ẹ̀ṣẹ̀ ńlá oná lẹ̀ ń dá ẹ gbọ́ ẹ má ra ìwé wọn o a kì í ra o ọlọ́run ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọlọ́run ni ká ran wa lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run ni ẹ má ṣe ran yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ ká jọ ṣẹlọ́n pẹ̀lú wọn so a ò gbọ́dọ̀ ra haram ni kí èèyàn ra àwọn ìwé burúkú bẹ́ẹ̀ torí pé kò lóore kan tẹ́ ẹ fẹ́ mú jáde nínú nǹkan yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láṣẹ sọ fún wa nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà nínú Suratul Ma'idah Quran chapter 5 verse 2 so ọlọ́run ní ká máa ràn ara wa lọ́wọ́ lórí aburú ní kíyàn lọ́ máa ràwé wọn torí pé ẹ̀yin náà ẹ̀ ń rẹ́mìtì àwọn àǹfààní kan owó kan sínú àkáǹtì wọn nìyẹn ẹ jẹ́ kí wọ́n máa dá nǹkan ara wọn kà bó tó tó sọ lásọ̀tún sọ haram ní kíyàn ràwé Ahmadiyya ẹni bá ti ra nínú ẹ̀ rí kó ní nǹkan ẹ̀ lọ́wọ́ kó máa fi jagun ẹ̀sìn ẹ̀ gbọ́ ṣùgbọ́n kí lẹ́wàá ṣe ń gbà tá a bá rà kí lèmi ṣe bí mo ti jókòó yìí ìwé wọn ló kún wájú mi rẹ́kẹrẹ́kẹ́ màá kà lákàtúnkà lórí fóònù mi màá kó jáde sórí kọ̀ǹpútà màá print gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn pages oríṣiríṣi nínú ẹ̀ èyí tí mo lè print lódìdí èyí tí mo rí pọ̀ ní tó kàn mí ni pé ní tí mo fẹ́ lò ń bẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn yàtọ̀ nípa quote out of the context mo ní ká má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ta ni ń bá sọ yẹn ṣé gbogbo tí mo sọ yìí mo ń quote out of the context ni ẹ lọ ka context yẹn fáwọn èèyàn ẹ wá sọ pé ìtumọ̀ tí mo sọ yẹn kọ́ lórí bẹ́ẹ̀ ṣé wọn fi àbùkù kan ara wọn sí tí wọn bá gbìyànjú láti dánrú ẹwù afátìmẹyìn ẹ̀yin gan ò bu àṣírí ara yín tí wọn bá tiẹ̀ fẹ́ bò ńlẹ̀ Yorùbá ń bí àwọn tó ju ẹ lọ nílẹ̀ òkèèrè tán ní sáìtì yín àwọn wẹ́bsáìtì tẹ ní yálà Arabic àbí English àwọn official sáìtì yẹn wọn àjẹ́ káṣírí yín bò ẹ̀yin tẹ wà ń bí ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n ẹ̀yin fẹ́ fi bò fáwọn èèyàn kẹ́ máa sọ nǹkan míì fún wọn àwọn tó wà ń ta tí wọ́n jù yín lọ lágbàáyé ní London ní Pakistan àtàwọn oríṣiríṣi ibi tẹ́ ẹ wà àti ní Palestine àbí Israel dẹ̀ láàpẹ ni wọn ò fi àwọn àṣírí yẹn bọ̀ ẹ̀yin fẹ́ máa hide ẹ̀ kò sọ pátá yìí lè dá ń bí yìí àwọn tó wà lókè yẹn àwọn ló ń darí ìgbésí ayé yín. kí ni mo béèrè lọ́wọ́ tìmẹ́yìn ni pé má bá fẹ́ dárúkọ Ghulam Ahmad ẹ máa pé anabi Ghulam sọ báyìí pé sallallahu alayhi wa sallam àbí kí alayhi salatu wa salam ẹ máa dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ o kí ayé lè mọ̀ because nígbà téèyàn lè kẹ́kọ̀ọ́ àbí tó gbapò tó gboyè débi tó gbàdé yẹn ó fi di ànábì ó fi di rọ̀súlù kí ló wá dé tẹ̀ ń pè ní Imam Mahdi ìmáàmù bíi báwo tíyẹn bá ní phd doctor ni wọ́n ń pè náà á lè pè ní mr tábà pè mr bí wọn náà ṣe mà l'academic ayẹyẹ ń tọ́ yẹn ni ẹ relegate yẹn ni náà kí ló tẹ̀ lè pè ní doctor tíyẹn bá jẹ́ professor tí wọ́n tún pè ní mr ṣẹ̀rí pé à ń fàbùkù kan nìyẹn
kódà wọn kì í sábà pè ní doctor ilẹ̀ Lárúbáwá ló ti kọ́ mà kí wọ́n máa pè professor ní doctor ó kọ́ mọ́ ilẹ̀ Lárúbáwá púpọ̀ ìyẹn lè jẹ́ professor ẹ̀ sì ní máa pè professor tó ráwọn ń lo language the word professor alustaasu doctor náà máa ń lò so ọ̀pọ̀ ọgbà wọn lè wá já ustaasu yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n wá ní doctor ya doctor ya doctor ìyẹn kọ́ mọ̀ lọ́dọ̀ tí wọn ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì yíyan bá ti di professor wọn ń pè ní doctor mọ́ àbí ẹ̀kọ́ ni ẹ bá ń bí lọ́wọ́ tì mẹ́yìn òun lálákàdá àwọn òkàwé tó bẹ́ẹ̀ so torí náà ńkọ́ kó má relegate má máa di ẹ̀ máa wò kó yé pé ní má máa di nìkan má kó pè ní anabi káyé lè bá a ma kí ni gbàgbọ́ amadiya lórí ìjà anabi Ghulam Ahmad ọ̀rọ̀ kan náà ni Ghulam Ahmad ń sọ lásọ̀tún sọ jẹ́ kí n padà síbi tí mo ti kúrò nínú tírà Izalatul Khata page 8 ẹ̀wọ̀wọ́ sàlẹ̀ tàbí láti paragraph tó last yẹn ó ń sọ bẹ́ẹ̀ ní tó ń sọ bẹ́ẹ̀ náà ni wípé Ọlọ́run ò mú tírà mi ìwà òjíṣẹ́ Ọlọ́run sí lòun ó ní gbogbo àwọn gbólóhùn anabi òjíṣẹ́ tí Ọlọ́run lò fún un yẹn ṣé lòun ní àwọn àlùbáríkà ìjà anabi àti ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run yẹn látara wípé òun tán sára anabi Muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ tó ní sí Muhammad sallallahu alayhi wa sallam tó pọ̀ òun náà ló fi jẹ́ kí òun náà di òjíṣẹ́ Ọlọ́run wípé àlùbáríkà anabi sallallahu alayhi wa sallam ló sọ òun di òjíṣẹ́ Ọlọ́run ara wọn ṣíríkù burúkú nìyẹn yóò ní anabi ló sọ òun di òjíṣẹ́ Ọlọ́run ó ní rúhù anabi ló sọ òun di òjíṣẹ́ Ọlọ́run àtúnpadà máa sọ yẹn fún yín tó bá padà yá láwọn ibi tí ẹ ó ti rí kà nínú ìwé ẹ báwo ni wọ́n ṣe sọ pé rúhù anabi ló sọ kí ẹ ká sọ pé nísìnyí anabi ló sọ wá di mùsùlùmí haza kalamu dolal haza dolal la yakulu bihi muslimun yafqahu dina inama yakulu bihi insanun la'iba bi aqlihi shaytan so ó nítorí pé òun súnmọ́ anabi òun tẹ̀lé anabi dáadáa lòun náà bá fi di nàbíyù lòun ṣe di rọ̀ṣúlù torí náà ńkọ́ òjíṣẹ́ Ọlọ́run lòun bẹ́ẹ̀ sì ni anabi ni òun náà kágbà fóun bẹ́ẹ̀ ntí Ghulam Ahmad tó ń bá wa sọ nìyẹn nínú tírà Izalatul Khata page 8 ọ̀rọ̀ kan náà lórí pitch náà ọ̀pọ̀lọpọ̀ tírà yìí mo sọ pé ẹ sọ́ọ́dì tírà yìí dáadáa kẹ́ ẹ lè gbọ́ iye kó máa jẹ́ sọ́mọ̀rì fún gbogbo tó yẹ kí á mà nípa ẹ̀. mo ti ka page 9 fún wa tẹ́lẹ̀ ó lẹ́ni tó bá ń ta kòun pé báwo lọ́lọ́run ṣe sọ̀hún lánàbí báwo lọ́lọ́run ṣe sọ̀hún ní rọ̀ṣúlù ó ń tọ́ yẹn ló gọ̀ sí ara ẹ̀ Ọlọ́run ni kó lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tọ́lọ́run sọ̀hún ní nàbíyù lé tọ́lọ́run sọ̀hún ní rọ̀ṣúlù. bákan náà irú àwọn ọ̀rọ̀ yìí náà ló sọ ní page 10 náà wípé ohun tẹ́ ń wò yìí ẹ má rí gẹ́gẹ́ bí èèyàn míì lọ́tọ̀ Muhammad náà ni tó gbé àwòrán míì wá so torí pé gbogbo ohun tí ń jẹ́ ìjẹni Ọlọ́run lára Muhammad sallallahu alayhi wa sallam ló sọ̀kalẹ̀ sí ara òun gbogbo ẹ̀ ló bọ́ sí òun lára ó dẹ̀ reflect lára òun ó nítorí náà nǹkan ẹ má rò pé òun claim prophethood láyé ọ̀tọ̀ òun wà lábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam òun sì ti jẹ̀fẹ́ yìí òun ti mú yó lòun tó fi jásí pé gbogbo tóun bá sọ Muhammad sallallahu alayhi wa sallam náà ló sọ bẹ́ẹ̀ sì ni gbogbo miracles òun ó ní miracles Muhammad sallallahu alayhi wa sallam náà ni gẹ́gẹ́ bó ṣe sọ ó ní all which is manifested ó ní all which is manifested in my support is in actuality counted among the miracles of the holy prophet sallallahu alayhi wa sallam. How can one raise such an allegation? Okay. Ohun tí Ghulam Ahmad sọ nìyẹn. Ó ní gbogbo miracle tẹ́bárí tóun ṣe òun kọ́ lòun ni Muhammad náà lóní torí Muhammad ló ń operate pẹ̀lú bọ́dì òun Ghulam Ahmad yẹn. Ìgbàgbọ́ tó jásí pé àwọn baba ńlá wọn àbárú ẹ̀ sábà Abubakar ò marú ẹ̀ Aliyu ò marú ẹ̀ Abdullahi ibn Abbas àwọn tó máa ké buhaya wọn àmarú eléyìí. Ìjàmádé adé fẹ́ mú wọnú ẹ̀sìn Islam ká sọ di ara ìpìlẹ̀ ẹ̀sìn fún wa tá a gbọ́dọ̀ gbàgbọ́. Ta ni wọ́n rò pé àwọn bá ṣe gan-an? Bákan náà ẹ jẹ́ á bọ́ sí page 13 so aburú Ghulam Ahmad ó ń gbókun sí ni ó ní ìjà anabi Ọlọ́run yẹn òun ò dáa ní òun mú ní látara alibarika Muhammad sallallahu alayhi wa sallam ni látara pé òun ti tán sí ara nabi lòun ṣe ní orúkọ rẹ̀ náà ṣe sọ òun lórúkọ ẹ̀ ni wọ́n ṣe fún òun lórúkọ Muhammad náà ṣe fún òun lórúkọ Ahmad bákan náà lákọ̀bù nàbí yù gan tó ń gbà gan látara àfẹ́ tó ń ní sànàbí àti tán sára ẹ̀ ni ó ní li'anna surata zilliyata la taktamilu ma lam تكسب ما لم تكسب كل كمال للأصل وبما أن النبوة ó ní jíjọ tó ń jọ ànábì jíjọ yẹn ò tí lè pé àfi kó já sí pé nùbúwà tó ń bẹ lára ànábì gan Ọlọ́run tó gbé fóun náà ó gbé wọ òun ìgbà yẹn gan ló ń wá jọ ànábì lájọ tán وبما أن النبوة أيضا كمال للنبي لهذا لابد أن يظهر هذا الكمال في هذا الكمال لابد أن يظهر هذا الكمال في السورة البروزية ó ní torí pé ìjà ànábì tó ń bẹ lára Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí yóò bá máa wá jẹ́ incarnate Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ẹ̀dá ẹ̀ àbí ìwáyé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ohun náà gbọ́dọ̀ wá níwà ànábì ìdí nìyẹn tó ń fi ń pera wọn ní ànábì Ọlọ́run ó wá sọ̀rọ̀ kan tí ó lágbára pọ̀ kí ló wí. lórí laqad zalla al-anbiya'u jami'an yu'minuna anna al-buruza in'ikasun kamilun li aslihi ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run subhanallah azim ẹ̀rí pé mo ti rẹ́rìn kí n tó ka ọ̀rọ̀ yẹn
ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá bí ti sọ̀rọ̀ ẹ̀ nìyẹn yóò dáràn sílẹ̀ lọ́rùn pẹ̀lú pé yóò ní gbogbo àwọn ànábì Ọlọ́run ẹ wá nu tíra ànábì ní gbogbo àwọn ànábì Ọlọ́run ṣé òun rí wọn ni kéèyàn ní gbogbo àwọn ànábì Ọlọ́run ló nígbàgbọ́ nù pé kò sọ́ba kan fọlọ́run àgbàgbọ́ abánigbàgbọ́ bẹ́ẹ̀ nìyà gbogbo àwọn ànábì Ọlọ́run ló gbà pé ẹni bá sin ẹlòmíì tó yàtọ̀ fún Ọlọ́run yóò wọ ọ́nà lálẹ́ kìyàmà àgbà bá nígbà àgbà ṣùgbọ́n ẹ wá wo gbogbo àwọn ànábì Ọlọ́run ohun tí gùlámù fẹ́ ló gbólóhùn gbogbo àwọn ànábì Ọlọ́run fún ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run ló nígbàgbọ́ wípé analburuza ní ẹ̀kásùn kàmílùn lè aslihi hatta yatawahhada ismahuma wípé ṣe rí incarnation àbí reincarnation èèyàn ìyẹn pé ìwáyé ní wẹ̀ẹ́lẹ̀ kejì téèyàn bá wá ìwá ẹ̀kejì yẹn kò ní yàtọ̀ fún alákọ̀ọ́kọ́ rárá ipò òun náà ni ìkásùn pé total reflection ni á reflect nínú ẹ̀ in an absolute manner débi pé kò ní sí difference kankan láàrin àwọn méjèèjì hatta yatawahhada ismahuma kódà orúkọ àwọn méjèèjì ó tún jẹ́ kan náà ṣẹ̀rí rísìn tí gbọdọ̀ àmọ̀ ṣe ń kílẹ̀ mọ́ nísìn pé Muhammad lòun Ahmad lòun òun náà ni Muhammad àkọ́kọ́ yẹn ló fi ń sọ gbọmọgbọmọ pé ẹni bá ṣe kèfèrí pẹ̀lú òun ó ti ṣe kèfèrí pẹ̀lú Muhammad ó ṣe kèfèrí pẹ̀lú Allah ó ṣe kèfèrí pẹ̀lú gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú. kí n sáré lọ sínú ìwé The Essence of Islam volume 4 page 86 ó ní to deny me is not only my denier kéèyàn takò òun kéèyàn kọ̀ òun kó má gbà fóun gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run kì í ṣe pé òun nìkan ló takò ó ní but is the denier of Allah and his messenger kódà ó ń tọ̀ yẹn ó takò Allah ó takò òjíṣẹ́ ẹ̀ ni ọ̀rọ̀ yìí náà wà nù tírà Hakikatul Wahyi page 147 ní èdè Lárúbáwá ó ní for he who holds me to be a liar first considered God to have lied ẹni bá pé òun Ghulam Ahmad ní òpùrọ́ torí pé òun tọ̀ yẹn náà ti pè Ọlọ́run nírọ́ ìdí nìyẹn tó ń tọ̀ yẹn yóò fi jẹ́ kèfèrí. bákan náà nínú ìwé yìí bákan náà ní page 96 ó sọ ń bẹ̀ ẹ̀rí blessings of accepting the promised Messiah ẹ̀dín nìyẹn àbí sọ̀bẹ̀ ẹ̀dín ó ní he who accepts me accepts afresh all the prophets ẹni ó bá nígbàgbọ́ náà Ghulam Ahmad ó ṣẹ̀ṣẹ̀ wá tún ìgbàgbọ́ ẹ̀ ṣe nípa gbogbo àwọn ànábì Ọlọ́run torí pé Ghulam Ahmad ní gbogbo àwọn ànábì Ọlọ́run ohun kan ṣoṣo yẹn náà ló wá ní mantu gbogbo wọn ó ní and their miracles ẹni yẹn ṣẹ̀ nígbàgbọ́ náà àwọn ànábì yẹn àti gbogbo àwọn miracles wọn and he who does not accept me will lose his earlier faith also onítọ̀hún yẹn yóò ẹni tí yóò bá gbà wọn gbọ́ yóò ṣàfẹ́kù yóò pàdánù gbogbo ìgbàgbọ́ tí ó nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú ṣẹ́ni pé Ghulam bá mú ní kékeré báyìí ó dá wàhálà lẹ̀ sí àlùmọ̀ yìí lọ́rùn ó sì ṣe sábà bíi ìsọnù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pèrè àwọn Ahmadiyya yìí kí la fẹ́ lò ń bì nínú ìwé nínú tírà Izalatul Khata page 13 ó sọ fún wa ń bẹ̀ wípé òun náà ni Muhammad kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ó ní famin al-badihiyyi nínú tó hàn في هذه الصورة أن تسمية شخص ما بمحمد أو أحمد بطريق البروز لا ينتج محمدين أو أحمدين ó ní ìsọ ohun àbí ìsọ ẹnìkan ní Muhammad àbí Ahmad ó ní kò túmọ̀ sí pé àwa ní Muhammad méjì àbí Ahmad di méjì so torí pé òun jẹ́ Muhammad jẹ́ Ahmad yẹn ẹ má lọ gbọ́ yé o wípé Muhammad di méjì Muhammad sallallahu alaihi wasallam yẹn ìkan ẹnì kejì òun náà ló fún Ghulam Ahmad Muhammad lòun náà Ahmad lòun náà ó ní ẹ má lọ rò pé Muhammad di méjì o ó ní kazalika fa inna muqatabata shakhsin ma bi nabiyyin aw rasulin bi tariqi al-buruz la yalzamu minhu kasru qasmi an-nubuwwa li'anna al-buruz laysa lahu ayyu wujudin mustaqil وعلى هذا فإن نبوة محمد صلت محصورة فيه صلى الله عليه وسلم وحده ó ní wáyé tóun tún gbórúkọ Muhammad wá àti Ahmad yẹn tóun sì ń jẹ́ wòrán ànábì ẹ má lọ rò pé bóyá àbí ẹlòmíì ló wá lẹ́yìn Muhammad ó ní Muhammad náà lẹ́rí tó tún wá yẹn o ìdí ànábì yẹn sì ń bẹ lára Muhammad náà tó wá sọ̀rọ̀ míì ọ̀rọ̀ tó lágbára kí ló wí ó ti parọ́ kan lẹ́ẹ̀kan gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà irọ́ náà ni irọ́ ni ó ní gbogbo ànábì Ọlọ́run ló gbà wípé ẹni tó bá jẹ́ incarnation àbí reincarnated ẹnìkan tó ti lọ wípé kò ní sí yàtọ̀ láàrin ẹnìyẹn àtẹni tó gbé àwòrán ẹni àkọ́kọ́ yẹn wá ó ní kò ní sí yàtọ̀ láàrin méjèèjì ó parọ́ yẹn ó tún wá tó rọrùn pa ó ní ajma al-anbiya wa alayhimus salam ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n panu pọ̀ ala anna al-buruz la yuntiju ta'addudiyya wípé ṣe rí kéèyàn gbé àwòrán ẹni tó ti lọ wá yẹn àbí kéèyàn lọ kó tún wá tó padà wá níwọ̀ èkejì yẹn kò ní kí a ní multiplicity ìyẹn ni wípé kò ní ká sọ pé àárẹ̀ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pé káwá rò pé ọ̀tọ̀ lẹni tó lọ yẹn èmi ìtún lélẹ́ yìí náà ó ní rárá o bal inna maqam al-buruzi ó ní ṣe rí maqam buruzi yìí kò sínú gbàgbọ́ ẹ̀sìn Islam Ghulam Ahmad ló ń jẹ́ kó yé wa ọ̀dọ̀ àwọn onísúfì la tún ti lè rí irú ẹ̀ àtọ̀lọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ẹbọ àwọn ọmọ ìyá Ghulam Ahmad ní ilẹ̀ India lọ́hùn yẹn àwọn ló nírú gbàgbọ́ yẹn ó ní ṣe rí n tá n pè ní al-buruzi yẹn ìyẹn ni pé reincarnation ìgbé àwòrán ẹlòmíì wá àbí kẹ̀kí èèyàn méjì di ẹyọ kan
ó ní yasduqu alayhi qawlu sha'ir ọ̀rọ̀ tí àfa akọrin yìí tó sọ nípa ẹ̀ ó bá mu púpọ̀ kí ló sọ. ó ní laqad asbahtu li shiddatil hubbi wal ittihadi anta ó ní akọrin kan náà àwọn onísúfì náà ní náà máa ya gòlámù ó ló sọ wípé ṣé orí wo olólùfẹ́ mi bóyá oyin Ọlọ́run ni o bóyá ànábì ló yin ni o wallahu alam tí ì lè sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kọ́mọ̀ ẹni bá ń kàwé àwọn onísúfì tó sì mọ ìgbàgbọ́ onísúfì ó ní mo ti di ìwọ látara ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí mo ní sí ọ èmi àti ẹ̀ sì jọ dì kan náà ó di mí ó ní kàmá kọ́ di sírìtà àná gẹ́gẹ́ bí ìwọ náà ṣe di èmi náà mo di ìwọ náà ṣe di èmi náà. wa asbahna jisman anta ru'uhu ó ní wa asbahtu jisman anta ru'uhu ó ní mo sì di bọ́dì kan tó jásí pé wọ́n ní ẹ̀mí bọ́dì náà ìwọ ń jẹ́ ẹ̀mí èmi ń jẹ́ ara. hatta la yakula ahadun fi ma ba'du ana ghayruka aw anta ghayri ó ní kí ẹlòmíì má bàa wá lọ máa sọ wípé ìwọ ọ̀tọ̀ ní ọ̀tọ̀ sì lèmi náà ó lóun fẹ́ kẹ́nìkan kan sọ bẹ́ẹ̀ òun àti àwọn ti jọ dì kan náà ṣe rírọ àwọn dẹ̀dẹ̀rìn bẹ́ẹ̀ yìí ẹni kí wọ́n lọ lo passport kan náà ní kí wọ́n lọ lo passport kan náà ní airport ká máa fi travel àbẹ́ rí wòròwòrò bẹ́ẹ̀ yẹn ṣé èèyàn lè fi ọmọ lè dúró ń dúró bàbá ẹ̀ kó ní bàbá òun náà ní òun náà tá a bá lò wọn yà lónú ọ̀rọ̀ ni oníkálukú aná làwọn pé kì í ṣe òun ṣùgbọ́n tí gùlámù ń tíráì láti sọ ní ìsìn pé àlóhùn ni Muhammadu sallallahu alayhi wa sallam ní òun kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì torí náà ń kọ́ á rí i pé pẹ̀lú wọn yìí ọ̀gbẹ́ni yìí ó ń fi kún àwọn ọ̀rọ̀ ẹ̀ àwọn wàhálà tó ń dá sílẹ̀ lọ́rùn ó ń fi kún ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn yìí pé òun ti di Muhammad ti di ògbà tóun ti pera wọn láwòrán ànábì yẹn ẹ má ṣe yàtọ̀ láàrin àwọn méjèèjì torí pé ana huwa wa huwa ana ẹ̀rí ana hu ìgbàgbọ́ kan náà gbàgbọ́ àwọn onísúfì nìyẹn Muhyiddin Ibn Arabi ìkànnú àwọn onísúfì tí wọ́n ń nà púpọ̀ tí wọ́n sọnù tí wọ́n sì fẹ́ sọ àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam nù ó ní tíra kan tán pè ní alhu orúkọ tíra yẹn náà nìyẹn bóyá rírí péjì ẹ̀ ò tó nǹkan báyìí ojú bíi mélòó báyìí náà lọ ẹ lè wá lórí net alhu òun náà lórúkọ tíra náà